àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọ́n sì máa fi èdè títún sọ̀rọ̀. Ẹ sì káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì. Ó lè tó tá gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run, láti yànnàná bíbélì kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè yé wa dáadáa. Ẹ já gbàdúrà. Ọlọ́run wa, mo tún yàn ológo fún àǹfààní tó fún mi wípé kí n kọ́ àwọn èèyàn rẹ ní ọ̀rọ̀ rẹ lónìí bó ti rán mi. Mo gbàdúrà tán ìmọ́lẹ̀ sí gbogbo ọkàn wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ní ipa nínú ọkàn àti nínú ayé gbogbo wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí yín káàbọ̀. Ní ọ̀sẹ̀ méjì díẹ̀ sẹ́yìn náà báyìí náà máa bẹ̀rẹ̀ àkórí ẹ̀kọ́ kan tí a pè ní ṣíṣe àlàyé ìfèdèfọ. Nínú ẹ̀kọ́ yìí náà la ti ń ṣàlàyé kí ni ọ̀rọ̀ Ọlọ́run, kí ni Bíbélì gangan sọ nípa ọ̀rọ̀ ìfèdèfọ yìí. Ìwé Àìsáyà orí 22 ẹsẹ̀ ìkọkànlá yẹn, wòlíì Àìsáyà ó sọ tẹ́lẹ̀ nípa ẹ̀mí Ọlọ́run, nípa ohun tí Ọlọ́run fẹ́ ṣe ní ọjọ́ iwájú. Kí sì ni wòlíì Àìsáyà sọ? Ó ní pé nípa èdè mìíràn àti ètí ẹlẹ́yà ni èmi ó fi bá àwọn ènìyàn wọ̀nyí sọ̀rọ̀. Sọ wá rí pé Ọlọ́run ó ti kọ́kọ́ fi ohun tí òun fẹ́ ṣe ní ọjọ́ iwájú fún irú àwọn ènìyàn kan, ó ti kọ́kọ́ fi hàn wòlíì Àìsáyà. So ni wòlíì Àìsáyà ṣe sọ. Ṣùgbọ́n àwa rí lẹ́yìn ìgbà tí Jésù Olúwa tó ṣe kíni tó kú tó jíǹde, òun náà ló sọ níwèé Máàkù yẹn, Máàkù orí 16 ẹsẹ̀ 17, ó ní pé àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọ́n sì máa fi èdè títún sọ̀rọ̀. So a ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìfèdèfọ jẹ́ àmì fún àwa tí a ti gbàgbọ́. Gbàgbọ́ nínú kíni? Gbàgbọ́ nínú ìre Jésù Olúwa, gbàgbọ́ nínú ikú àti àjíǹde rẹ̀, gbàgbọ́ pé òun ni ọmọ Ọlọ́run. Àwa tí a ti gba ìdáríjì ẹ̀ṣẹ̀, àwa ni àmì yẹn ló ṣe kíni, ló tọ́ sí, ló wà fún, ẹ̀tọ́ wa ni. Ní ọ̀sẹ̀ tó kọjá yẹn náà mo mọ̀ lọ sí ìṣe àwọn àpọ́sítélì nígbà bẹ̀ sí ń wo ohun tó ṣẹ̀ nínú ilé Kọ̀nílíù. A rí pé Pétérù àpọ́sítélì lọ wàásù ìhìnrere nínú ilé Kọ̀nílíù ni. Ṣùgbọ́n Bíbélì sọ pé bí Pétérù ṣe ń sọ̀rọ̀ lọ ni kíni ṣẹlẹ̀. Ó ní pé wọ́n bẹ̀rẹ̀ sí ń fi èdè fọ̀, torí pé kí ni wọ́n ti gba nǹkan tí Pétérù àpọ́sítélì tó ń wàásù rẹ̀ fún wọn ni. Ẹ já sí Bíbélì náà, ìwé Ìṣe àwọn àpọ́sítélì orí 10, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ sí ń kà láti ẹsẹ̀ 43 yẹn, ká wo ohun tí Pétérù àpọ́sítélì, kí ni ohun tó wàásù rẹ̀ gangan fún wọn tí wọ́n gbàgbọ́. Ẹ já wo. Ó ní òun ni gbogbo àwọn wòlíì jẹ́rìí sí pé nípa orúkọ rẹ̀ ní ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. Sóhun tí Pétérù àpọ́sítélì ṣẹ̀ṣẹ̀ sọ́tọ̀ nìyẹn o, wípé ta ni òun yẹn? Jésù Olúwa náà ni. Wípé ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́, àwọn wòlíì ti sọ o, ó ti wà nínú ìwé mímọ́ o, wípé tó o bá ṣàti lè gbàgbọ́ nínú Jésù yìí o, Jésù yìí ni ọmọ Ọlọ́run o, ìwọ̀gbà tó o bá ti gbàgbọ́ yẹn, ó rí kíni gbà, ó rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, ó rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. Gbogbo ẹ̀ṣẹ̀ rẹ Jésù ó ṣe kíni, yóò wẹ̀ dànù wípé ó lẹ́ṣẹ̀ kankan ni o. Bíbélì wa sọ ní ẹsẹ̀ tó tẹ̀lé pé bí Pétérù sì ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí lé ẹnu, ọ̀rọ̀ wo tí a ṣẹ̀ sọ́tọ̀ yẹn náà ni o. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀mí mímọ́ bà lé gbogbo wọn, ó gbà lé gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà. Nígbà wá wo ẹsẹ̀ 49 yẹn, ó ní nítorí wọ́n gbọ́, wọ́n ń fọ onírúurú èdè, wọ́n sì ń yin Ọlọ́run lógo. So àwọn tó wà ń bẹ̀ bí ó jẹ́ kó yé wa, ó ní pé àwọn onígbàgbọ́ ti ìkọlà. Kí ni ìtumọ̀ àwọn onígbàgbọ́ ti ìkọlà? Ó túmọ̀ sí àwọn tó yẹ pé wọ́n wà lábẹ́ òfin Mósè tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ Júù. Ẹ jẹ́ mọ̀ pé Kọ̀nílíù sì ní kì í ṣe Júù, bí ó jẹ́ kó yé wa pé kèfèrí ni Kọ̀nílíù jẹ́. So àwọn tí wọ́n jẹ́ Júù tó jẹ́ pé abẹ́ òfin Mósè ni wọ́n wà tẹ́lẹ̀, tí wọ́n jẹ́ ọmọ Ísírẹ́lì tòótọ́ tẹ́lẹ̀, tí wọ́n wá gba ìgbàgbọ́, tí wọ́n náà gbàgbé pé òkè Jésù yìí ọmọ náà ní tòótọ́, olùgbàlà ní tòótọ́, ń bọ̀ wá rí pé kèfèrí mà lélẹ́yìí, kò mà ṣe nǹkan kan, kò mà ń sọ ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n gbàgbọ́. Àwọn náà máa fi èdè fọ̀. Bíbélì sọ pé ẹnu yà wọ́n wípé so ẹ̀yin náà tún fi èdè fọ̀. So mo ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá wípé kò ní ṣe pẹ̀lú ibi tó o ti wá, kò ní ṣe pẹ̀lú ibi tó o ti jáde, kò ní ṣe pẹ̀lú bóyá ojú ọkùnrin àbí ojú omi àbí ojú ọmọdé àbí ojú àgbàlagbà. Ìwọ̀n ìgbà tí ìwọ náà ti gbàgbọ́ nínú Jésù Kristi, o lè fi èdè fọ̀. Ẹ jẹ́ mọ̀ pé kò sí ibi tí Pétérù àpọ́sítélì ti sọ fún wọn pé wò tó o bá fẹ́ fi èdè fọ̀ kọ́kọ́ lọ gbàdúrà dáadáa, o ní láti gbà àwẹ̀
o ní láti gbàdúrà, o ní láti múra dáadáa. Ìfèdèfọ kò kì í ṣe nǹkan yẹpẹrẹ fún ẹnikẹ́ni o. O gbọ́dọ̀ sán ṣòkòtò rẹ kó ṣe kíni kó lè rárá o. Kò sí òṣùwọ̀n kankan tí ènìyàn nílò ju wípé kó ṣe kíni kó gbàgbọ́. So ẹnikẹ́ni tó bá ń sọ fún ọ pé òótọ́ ni pé ìfèdèfọ ó jẹ́ ẹ̀bùn Ọlọ́run, ṣùgbọ́n ó mọ̀ ní àwọn nǹkan tó yẹ kó ṣe, ìgbé ayé rẹ ó gbọ́dọ̀ rí báyìí, bó tilẹ̀ jẹ́ pé ó ṣe pàtàkì fún onígbàgbọ́ láti ṣe kíni láti ní ìgbé ayé tó wu Ọlọ́run, tó tún wu ènìyàn gan. Ṣùgbọ́n kò mọ̀ ní í ṣe pẹ̀lú rẹ̀. Bíbélì jẹ́ ó yé wa wípé àmì wọ̀nyí yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. So ìgbàgbọ́ rẹ nìkan ni Ọlọ́run nílò. Ìgbàgbọ́ nínú kíni? Nínú ikú àti àjíǹde Jésù Kristi, nínú wípé Jésù Olúwa ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi, Jésù Olúwa òun ní ètùtù fún ẹ̀ṣẹ̀ mi. Níwọ̀n ìgbà tó ti ṣe bẹ́ẹ̀, ó ti dọmọ Ọlọ́run nìyẹn. Ìwọ náà ní ẹ̀tọ́ fún. Ẹ já sí Bíbélì káwọn ohun tí Pọ́ọ̀lù àpọ́sítélì sọ lórí ọ̀rọ̀ ìfèdèfọ yìí náà ni o. Ìwé Kọ́ríńtì kínní orí ìkẹrìnlá, Kọ́ríńtì kínní orí ìkẹrìnlá, ẹ já wo ẹsẹ̀ ìkejì. Pọ́ọ̀lù àpọ́sítélì ó ní nítorí ẹni tí ń sọ̀rọ̀ lé èdè àìmọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò sí Ọlọ́run, nítorí kò sí ẹni tí ó gbọ́, ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀. Ẹ̀gbọ́n tí Pọ́ọ̀lù àpọ́sítélì sọ ń bí báyìí, ìyẹn ni pé tó o bá ń fi èdè fọ àwọn tí ń fi èdè fọ, bóyá ìwọ ò tiẹ̀ fi èdè fọ ṣùgbọ́n o ti gbọ́ tí wọ́n ń fi èdè fọ ń bì kan, kí ni ìtumọ̀ rẹ̀? Pọ́ọ̀lù àpọ́sítélì sọ wípé kò sẹ́ni tó gbọ́ nǹkan tẹ́ni yẹn ń sọ, èèyàn kan ló ń bá sọ̀rọ̀ o, Ọlọ́run ló mọ̀ ń bá sọ̀rọ̀. Kí ló sọ? Ó ní ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀. So ìfèdèfọ jẹ́ ọ̀nà tí ènìyàn fi lè bá Ọlọ́run sọ̀rọ̀. Ó jẹ́ ọ̀nà tí ènìyàn fi lè máa sọ ohun ìjìnlẹ̀ láàrin òun àti Ọlọ́run rẹ̀. Ẹ̀rí báyìí. So èèyàn kan ló ń bá sọ̀rọ̀, Ọlọ́run ló ń bá sọ̀rọ̀. Pọ́ọ̀lù àpọ́sítélì wá tún sọ nǹkan kan níwèé Kọ́ríńtì kínní yìí kan náà ni ẹsẹ̀ kẹrìnlá kan náà. Ẹ wá wo ẹsẹ̀ ìkọkàndínlógójì yẹn. Kọ́ríńtì kínní yìí orí kẹrìnlá ẹsẹ̀ ìkọkàndínlógójì. Ẹgbọ́n tí Pọ́ọ̀lù àpọ́sítélì sọ. Nítorí náà ará, ẹ máa fi ìtara ṣàfẹ́rí láti sọ tẹ́lẹ̀, kí ẹ sì má ṣe dánilẹ́kun láti fi èdè fọ̀. Ẹ má ṣe dánilẹ́kun láti ṣe kíni? Láti fi èdè fọ̀. So Pọ́ọ̀lù àpọ́sítélì ó ń sọ̀rọ̀ fún àwọn tó jẹ́ onígbàgbọ́ ní ìjọ Ọlọ́run ní Kọ́ríńtì. Kí ló ń sọ fún wọn? Ó ní ẹ má dánilẹ́kun láti fi èdè fọ̀. So Ọlọ́run fẹ́ kó yé àwa náà lónìí, àwa tí a jẹ́ ìjọ Ọlọ́run nílẹ̀ Yorùbá, tá a jẹ́ ìjọ Ọlọ́run ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí ní àgbáyé, níbikíbi ní àgbáyé. Ó ní ẹ má ṣe dánilẹ́kun o. Àmọ́ sọ pé àwọn onífèdèfọ ń bẹ̀rẹ̀ o mọ̀ bóyá ṣe ló ń gbọ́ Ọlọ́run ṣe pé má sọ bẹ́ẹ̀ mọ́, káì má sọ bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kó yí ọ wípé kó o má dánilẹ́kun. Ọ̀pọ̀lọpọ̀ ní wa ló jẹ́ pé tí a bá ti bí àwọn ń fèdèfọ ní ìjọ Ọlọ́run láti lago mọ́ lẹ́nu pé má sọ bẹ́ẹ̀ mọ́. A ò mọ̀ bóyá ẹ̀mí èṣù ni, torí ìgbé ayé rẹ̀ gan. Ṣé mọ̀mọ́ Pọ́ọ̀lù kọ́ ni àbí mọ̀mọ́ Bísí kọ́ ni? Ìwọ tó o sì parọ́ lánàá wá fẹ́ fèdèfọ. O lẹ́ni Ọlọ́run má sọ bẹ́ẹ̀ mọ́. Pọ́ọ̀lù àpọ́sítélì ní ẹ má ṣe dánilẹ́kun o. Ìfèdèfọ jẹ́ ohun tí ó yẹ ká gbé lárugẹ nínú àwùjọ wa gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ó jẹ́ ohun tí ó yẹ ká gbé lárugẹ nínú ìjọ Ọlọ́run. Eléyìí tún lọ sí àwa tá a jẹ́ oníṣẹ́ Ọlọ́run, tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ó ní ẹ má ṣe dánilẹ́kun. Àmọ́ sọ pé ìgbà wo ló dọmọ Ọlọ́run náà? Ṣèbí mo wàásù fún ọ, ìgbà wo ló ṣẹ̀ di ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì, ó wá ń fẹ́ fèdèfọ. Ẹ má dánilẹ́kun, torí ẹ̀bùn Ọlọ́run ní ìfèdèfọ jẹ́. Ẹ má gbàgbé ohun tí mo kọ́kọ́ sọ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn lọ́hùn láti inú ìwé Kọ́ríńtì kínní yẹn. Ìwé Kọ́ríńtì kínní orí kejìlá ẹsẹ̀ ìkíní. Pọ́ọ̀lù àpọ́sítélì ó ní ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí ara, èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè. So Ọlọ́run ò fẹ́ kó o jẹ́ òpè. So ẹ má gbàgbé ohun tá a ti sọ lẹ́ni o. Ìfèdèfọ jẹ́ ọ̀nà tí ènìyàn fi ń bá Ọlọ́run sọ̀rọ̀ ní èdè àìmọ̀. So èdè ìfèdèfọ kò jẹ́ èdè ènìyàn, kì í ṣe èdè tí èèyàn ń bá ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀ sọ, ṣùgbọ́n jẹ́ ọ̀nà tí èèyàn fi ń bá Ọlọ́run sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀. So nígbà bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, á tún ṣe síwájú.